ẹgbẹ́ ààrẹ ní Chief Wasiu Adébáyọ̀ Bobaselu máa ń gbọ́ bí ṣe ní gbogbo ìlú Ìmẹ̀kẹ. Ọkọ̀ Ariana Yeye Bobaselu láti já alẹ́ ṣì máa wò ní ẹ̀rọ bá. Orúkọ mi ni Wasiu Adéwẹ̀mọ́ Adékọ̀yà. Tèmi ní gbogbo àwọn èèyàn ṣe pẹ́sẹ̀ sí ìbàdàn láti wá bá mi ṣe àjọyọ̀. Wọ́n fi èmi àti ìyàwó mi jẹ Bobaselu àti Yeye Bobaselu of Imeke Kingdom. Ẹ̀mí pé nílẹ̀ Yorùbá wọ́n máa ń sọ pé orí tó bá máa dádé inú agodo ló ti ń wá. Èyí tó bá dẹ̀ máa dé joyè náà inú agodo náà ló ti máa ń jáde wá. So orí ni kò ń ṣe inú. Bẹ́ẹ̀ ni mo kí Wasiu Bobaselu nílùú Ìmẹ̀kẹ o. Ẹkún adúrú ló ti yọba ní dúpẹ́. Nǹkan tó rí lára mi bóyá ní ìwà ni o bóyá nílé mi ò mọ àwọn ló mọ ìdí tó fi ṣe ta mí lọ́rẹ. So àárín yẹn èmi gan fúnra mi ò lè dáhùn ẹ̀. So ìyẹn ló fà á tí àjọ yẹn ṣe pọ̀ báyìí. Tí pé inú àwọn èèyàn dẹ̀ dùn, màmá mi wà níbí, bàbá mi wà níbí, gbogbo ẹbí pátá ló wà níbí tó wá bá mi ṣe àjọyọ̀, tó wá bá a ṣàjọyọ̀ tó jẹ́ pé nǹkan tó wúyàn lórí ni. So mo dẹ̀ fi ṣàdúrà pé gbogbo apátá la máa ṣe nǹkan ayọ̀ o. Ich danke allen, dass ich heute zur Yeye Bobaselu ernannt wurde und danke auch für das Kommen und freue mich schon auf die Feier mit euch. Adúpẹ́ lọ́wọ́ kábíyèsí fún ìpè tán pè wá sí ìpè ayọ̀ yìí. Adúpẹ́ lọ́wọ́ àwọn ọkọ̀ tó ń bọ̀ wá wá wọ́n ṣe débi láyọ̀ wọ́n máa padà sílé wọn láyọ̀ àtàlàáfíà. Kábíyèsí Onímèkè Ọlọ́run lọ́ba tí ń san ẹ̀dá lóore. Mi mọ ohun tó rí lára ọmọ mi tó fi sọ pé àwọn fún ní oyè. Olórí wọn náà dẹ̀ wà bí òun náà dúró tì wá. So eléyìí tó ọpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gbogbo tó máa ba ojú wa tó máa ba ìwà aláyọ̀dún náà má fi ṣàdánwò fún Ọlọ́run kó máa ṣọ́ gbogbo wa Ọlọ́run má jà fẹ́ léyìí ṣòpin Ọlọ́run kó dúró pẹ̀lú wa. Oyè táwa ṣe lénìí nígbà àbúrò mi pè mí ọmọ àǹtí mi náà bí tẹ̀lé yẹ ó ní àǹtí mi òun máa fẹ́ wá sí Nàìjíríà òun fẹ́ wá ṣètò yìí mo ní oyè níbo ni ó ní Badagry mo ní Badagry kẹ̀ ẹ̀rù kọ́kọ́ bà mí àǹtí mi ẹ má bẹ̀rù kò sí wàhálà mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ olórí ìlú yìí nítorí ọmọ gidi ni ó ṣeun ribiribi ó ṣe yàyà mẹ́fà obìnrin ni ó ṣeun gan ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ àdẹ̀dúpẹ́ fún gbogbo ohun tá a ṣe léyìí pé Ọlọ́run jẹ́ kó lọ smoothly kò sí wàhálà kò sí ìdàrú nǹkan báyìí kò ní wọ́n nídìílé ẹnikẹ́ni o a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ìjòyè ni o a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àwa ti jòyè àwọn ọmọ wa náà tún máa bẹ̀rẹ̀ sí ní máa jòyè eléyìí ti bẹ̀rẹ̀ sí ní jòyè àwọn ọmọdọ́mọ wa wọ́n máa bẹ̀rẹ̀ sí ní máa jòyè láti ìlú Ìdọ́wá àti Alá òun láti wá jòyè níbí láti Ogun State. Bobaselu gbogbo bàbá ayé máa ń jẹ́yé wọ́n ní ṣùgbọ́n ó bá wọn ọ̀la Ọlọ́run àmì o. Ẹni bá ní ìròdùn orí bẹ́ẹ̀ ṣe ń ṣe o. Ẹ sọ fún wọn ṣe kò ní iye rẹ̀ ò ní kú ò ní rùn ò ní wọlé dókítà ní màmá ọmọ àgbàgbé wọn lórí.